nítorí àwa ọ̀dọ́ ọ̀sìn fẹ́ irúfẹ́ orin tá a máa ń gbọ́ ó yàtọ̀ sí àwọn orin táwọn bàbá wa ti ṣe. Àwọn kan sì wà tán máa ń pè ní evergreen songs. Ṣé tẹ bá rí àgbàlagbà kan lẹ́yìn tó sọ pé òun fẹ́ wá sí ọ̀dọ̀ yín pé òun fẹ́ produce irú àwọn orin báyìí, ṣẹ́yìn náà lè ṣe irú àwọn oldies báyìí àbí fẹ́ hip hop nìkan ní tiyín orí ẹ̀ ó fọ́n ká síbẹ̀? Irú iṣẹ́ báyìí evergreen 1982 ni wọ́n ṣe àwọn orin ẹ̀yìn tó ṣe ń dún ẹgbọ́ output ẹgbọ́ jìtá lọ́tọ̀ọ̀tọ̀ ẹgbọ́ gbogbo tó ṣe ń ṣẹ́ wẹ́lẹ́wẹ́lẹ́. Irú iṣẹ́ báyìí gbogbo la fi bẹ̀rẹ̀. Mo sọ lẹ́ẹ̀kan pé nítorí ni mo fi bẹ̀rẹ̀ iṣẹ́. That's what we call fortest. Nítorí ni wọ́n kọ́ dé fortest tẹ̀lé àti wọ́n ti tẹ̀lé adesi jáde adesi yẹn làwọn black ńlá ó dà ibi fídíò kìsẹ̀ ti báyìí ni wọ́n máa ń yìn sáàtì ẹ̀yìn. ní adis kí yes àwọn àkọsí ìgbà tó ẹ̀ṣẹ̀ wá dé ni àwọn sísítẹ́ẹ̀mù ẹ̀ṣẹ̀ wá dé gbogbo àwọn nǹkan tá a tún lò yìí ẹ̀ sọ́tọ̀ ẹ̀kọ́ oríṣiríṣi ló kó wá da ayé kínní bọ̀tí sí yìí ẹni tó bá lè lo àwọn hardware yẹn pẹ̀lú software yẹn tó bá fi ṣiṣẹ́ papọ̀ iṣẹ́ yẹn kí ló máa nítumọ̀ ju àwọn nǹkan tó kú jáde sí i. pẹ̀lú experience tèmi ní nǹkan tẹ́tọ́ mi ni pé tí bá gbàdàgbà tó kó fẹ́ ṣe irúṣẹ́ báyìí inú mi á dùn láti ṣe ó jẹ́ ìdí báyìí. a ti ṣe àwọn kan bá jáde náà bàbá kan àtẹ pé bàbá gbogbo ni going to 70 years bàbá ọ̀rẹ́ kù olùkọ́ pé dúpẹ́ tiẹ̀ pé mo wà láàyè dúpẹ́ tiẹ̀ pé mo rí bá ti ṣe ó tún wọ pé iṣu àtẹ̀wà mi ti jiná bẹ́ẹ̀ fẹ́ bẹ́ẹ̀ kọ́ olúwa ló bá mi ṣe é o agbára ó wà ń ta àwọn apàgọ́ tí ràdà ló ti ń kulẹ̀ àgbàlagbà ni bàbá yẹn gbogbo tó kọ̀ fún ìpátá ìfàtí ní mo mú láti lè báyìí pé bàbá orin tẹ́ ń kọ ó ní ìtumọ̀ ju àwọn tí ẹ pa ń gbọ́ sí lọ rí láńfẹ́ àdébòdè iṣẹ́ yẹn fún ó wà ń ta. ohun tí èmi fẹ́ béèrè tí mo sì fẹ́ kẹ́ ṣe lálàyé ṣáàyè wò pé àwọn ìbò ń báyé wa jẹ́ nàìjíríà pẹ̀lú àwọn irinṣẹ́ tó ń kó dé àwọn irinṣẹ́ ìgbàlódé yìí tí a bá ní ká ṣe é láfi ká fi wéra wọn jẹ́ rí pé àwọn iṣẹ́ tí wọ́n máa ń pò pọ̀ ní ayé àtijọ́ bẹ́ẹ̀ bá máa ṣiṣẹ́ 40 minutes wípé bóyá wọ́n máa mú iṣẹ́ yẹn ẹ máa kọ́ lọ ní bí mistake kan bá wà ẹ tún lọ mú láti bẹ̀rẹ̀ yàtọ̀ sísìn tó yẹ pé jọmọ yọkù ṣe nǹkan ṣe tí mo pé ń sìn yín kò ṣe gbogbo olórin tí ń kọrin sìn náà ló mọrin kan tààràtààrà wọ́n bá ti wọ studio kán máa off beat gan ẹ bá wọn adjust rẹ̀ ṣe é rí pé ẹ fẹ́ àwọn kinní ń ba yé àwọn ọmọ sí jẹ́. nǹkan tí mo lè sọ bẹ́ẹ̀ ni pé ó dáa lóòótọ́ because àwọn ayé ń lọ adẹ̀ ń tọ́ ni ó jẹ́ kó wà easy lóòótọ́ but àwọn òyìnbó ìgbà tí mo dé London mo discover yìí pé tán kọ́ wa ń ṣe àwọn nǹkan tí ẹ pé wọ́n kó kù lọ́wọ́ wa tó jẹ́ àwọn nǹkan tá ń lò ń gbà yẹn wọn ló máa fi ń parí iṣẹ́ tí wọ́n gangan àwa kó àwọn software yẹn fáwa àwọn jẹ́ káwa mọ̀ nǹkan tó yẹ kó ń ṣẹlẹ̀ mọ́ ó dáa lóòótọ́ but ẹni tó bá fẹ́ kọ́ṣẹ́ yìí ó gbọ́dọ̀ mọ̀ nípa iṣẹ́ yẹn ó yẹ yín sìn ó gbọ́dọ̀ tún kọ́ nípa àwọn nǹkan tẹ́kùn ti lò kọjá yẹn o tẹ́ bá fi ṣe mastering yín sìn yìí I prefer to use hardware than software fún mastering láì fẹ́ fi parí iṣẹ́ mi gangan á jẹ́ kó jáde dáadáa meanwhile ó ti wà nínú system tẹ́pẹ̀lẹ̀ ló torí system fi ṣe but ẹ lè compare torí system yẹn pẹ̀lú eléyìí tẹ́ kó jẹ́ hardware yẹn ó yẹ yín sìn but ẹni tó bá nímọ̀ dáadáa á lè lo méjèèjì papọ̀ á jẹ́ kó tó enhance iṣẹ́ ẹ̀ ni ìyẹn fún tàwa tẹ́ pé à ń ṣe sound engineer nìyẹn but àwọn tó ń kọrin lóde òní ọmọ mi ò mọrin kọ lóòótọ́ torí pé software ti wà yẹn ó máa jọ yẹn mọ́ ó ń ba mísíkì nàìjíríà jẹ́ olórin tó bá wà láyé ìgbà yẹn á mọ jìtá ń play á lè play keyboard bó ti sìn yín. even SOG gan mọ keyboard ó play bí àwa ya àmọ́ kankan tẹ. but ìsìn yín ẹlòmíín sìn báyìí tó bá jẹ́ pé ó ti lè sọ pé ó jẹ́ kíní kan bá ti fún ní beat kù bá dùdù pẹ̀lú kọ́ọ̀dù kan ó ti dolórin náà nìyẹn kò jẹ́ ká mọ̀ yàtọ̀ nínú àwọn olórin gidi àti àwọn olórin tí ẹ pé nǹkan tó cause because àwọn software tó pa nàìjíríà ó kó bá mísíkì nàìjíríà gangan because orin tá ń gbọ́n sí i kò sórí nǹkan tó nítumọ̀ mọ́ jẹ́ pé orin tá ń kọ́ sí nítumọ̀ mọ́ ni kò ní àfẹ́tà ayé àwọn yúùtù nàìjíríà ní kọ́kọ́ ṣẹlẹ̀ nàìjíríà tẹ́ pàmò ayò orin tá ń gbọ́ yẹn gangan ló ń control life àwọn yúùtù nàìjíríà. tó fi jẹ́ pé ọmọ bí ọdún méje á ti máa sọ baby I love you baby I love you baby I love you ayé ṣoṣondi. you understand ìgbà bàbá yẹn wá pé iṣẹ́ oríran mi ni mò ń ṣe ẹni bàjálè ló bọ̀ mọ́ jẹ́ ìyá oníbúrẹ́dì ìyá alákàrà tó ń bẹ lẹ́kùnlé àwa ó ṣe é bọ̀tí sí báyìí ó ṣe kan báyìí sọ ń sì báyìí pé báyìí sọ ń sì báyìí
nǹkan náà máa sọ. tẹ̀yìn ò tiẹ̀ wo yàtọ̀ láàrin wọ́n kọ́nà àti ẹni rí nǹkan ẹ tó fẹ́ kú nítorí ẹ̀yin náà pé ẹ rí difference náà méjì ọ̀dà ẹ má bínú sáà ipa wo ẹ má bínú lótú ẹ tó kọ́ wọ́n kọ́ra ẹ̀ sì tẹ́ bá wò dáadáa ń sì báyìí kò mọ nǹkan tó jẹ́ music ó tiẹ̀ gbọ́rọ̀ yẹn ni pé kò lè ṣe kókó tàti ẹ̀kọ́. káàtì ìgbàgbé ẹni tó kọ̀ yẹn àwa tá à ń gbọ́ náà ẹ mọ̀ ń gbé ọjọ́ tí ilẹ̀ ti ta sí náà ń gbà ń gbé àwílólógo bá wọ́ àkúgbà tó ń sọ àwa náà àkúgbà wọn do ètí mo rà náà wo òun lọ níwájú nísìnyí náà wọ́n kàn náà àmọ́ nǹkan tó ń sọ èdè nàìjíríà kò ní wí bẹ́ẹ̀ àwọn ọmọ nàìjíríà àwa lára jù nítorí wọ́n ti wá fẹ́ sọ bí èdè dustbin ṣùgbọ́n ipa wo ìrànlọ́wọ́ wo ni ẹ̀yin lè ṣe àbí lẹ́yìn rò pé àmọ̀ràn wo lẹ́lẹ̀ gbàjọba nímọ̀ràn àbí àwọn ọ̀dọ́ wípé tẹ́ fi wò pé tá a bá rìn báyìí tá a ṣe báyìí bá a padà sẹ́sìn àárọ̀ àwọn ọ̀dọ́ ò ní ṣìnà. àmọ̀ràn tí máa fún wọn ni pé kí tó sọ àmọ̀ràn yẹn olótù àwílò yẹn gangan tó gbọ́ àgbà yẹn gangan ló bà mísíkì nàìjíríà jẹ́ ìgbà tó ti gbé màkúsà wọ nàìjíríà báyìí ló ti affect mísíkì nàìjíríà. ó fi jẹ́ pé ó wá di màkúsà everybody ó wá in fact òun ló bà mísíkì nàìjíríà jẹ́ èmi lè sọ má sọ fún àwọn kọ́lígì mi pé ẹni tó bà mísíkì nàìjíríà jẹ́ o gbà tí màkúsà ti dé báyìí ṣe ẹ̀pọ̀ lọ́kọ́ wọn lẹ́yìn báyẹn láti ilẹ̀ òkèèrè náà ti gbé ìgbà tí wọ́n bẹ̀rẹ̀ sí ṣe tó ráyè gan tí wọ́n sá lọ ni because àwọn nàìjíríà lọ́pọ̀lọ́ dáa tá máa ṣe tí wàá báyìí irú ẹ̀ gan ó máa dùdú tí wọ́n lọ àwa bẹ̀ sí ń tọ̀ lọ òun ló kó bá wa mísíkì wa báyìí àmọ́ tí máa gba àwọn producer ní wípé ẹ má jẹ́ ká máa ṣiṣẹ́ torí owó nìkan ká máa ṣiṣẹ́ torí ọjọ́ ọ̀la wa tá a bá lọ tán mísíkì tá a ṣe yẹn á sọ̀rọ̀ ó yẹ yín sí báyìí ẹ tó kọ pé wọ́n kọ́nà ṣe ẹ̀pẹ́ tó producer sound engineer orúkọ ò ní parẹ́ o ṣé tí màá ṣe wọ́n kọ́nà á ń sìn ọmọ yorùbá dàgbà á ń sìn pé dáàdì you are the one that produced the music called wọ́n kọ́nà what is the meaning of wọ́n kọ́nà. ẹ̀kọ́ wo ló kọ́ wa ọgbọ́n ò lárí kọ́ ẹ jẹ́ ká máa sọ fún àwọn artists yẹn if artists come to my own studio mo máa ṣe hip hop ẹ má ṣì mí gbọ́ o mo máa ṣe hip hop dáadáa but máa kọ́ sọ pé nǹkan tó fẹ́ sọ yìí máa sọ̀rọ̀ báyìí ọ̀rọ̀ tó máa sọ tó kú bá máa tẹ́wọ́ kò ní kó máa sọ̀rọ̀ jàpàlà màá ní kó máa sọ bẹ́ẹ̀ pé kó máa sọ díẹ̀ kó má dẹ̀ pàtẹ́ sọ gbé ọmọ mi ò mọ̀. ṣé kìí ṣe pé tọ́pẹ́ yìí jẹ́ ọmọ pásítọ̀ lẹ ṣe máa ń fẹ́. no because èmi understand iṣẹ́ yìí dáadáa ni iṣẹ́ yìí tó bá tán owó tó bá gbà lónìí máa tán yes o ìgbà kan lọ ìgbà kan bọ̀ ni ìgbà kan àtẹ́ pé ò ní sí mọ́ iṣẹ́ tí ìwọ̀n ṣe lẹ̀ gangan ló wà máa sọ tó bá fẹ́ ṣiṣẹ́ tí ẹ pé tó máa gbọ́ tó máa padà gbọ́ àmọ́ mi pé iṣẹ́ gidi lélẹ̀ tó bá jẹ́ music producer àbí sound engineer ẹ máa sọ fún àwọn artist rẹ̀ gbogbo náà kan ló mọ̀ nǹkan tó ṣe o ọmọ mi wà tí ẹ kó kéde nínú iṣẹ́ yìí ló tẹ̀ ń bọ̀ tẹ̀lé tẹ̀ ń bọ̀ studio ni sọ fún pé nǹkan tó fẹ́ kọ yìí ṣe báyìí báwọn ṣe kó lè wà òkè kó má yìí kí ni kó má bẹ̀ tí jẹ́ nǹkan tí màá sọ nìyẹn olótù. òun ni ẹ ti gbọ́ yìí lẹ́nu Sblex tó jẹ́ music producer bó ti jẹ́ pé èèyàn ti pẹ́ nídìí iṣẹ́ yìí ìyẹn ò túmọ̀ sí pé bóyá a ò lè kẹ́kọ̀ọ́ lára igi ọ̀pọ̀tọ́ tó bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ ẹ̀yin tẹ́ ẹ jẹ́ music producer gbogbo pátápátá ẹ jẹ́ ká wo ohun tí a fẹ́ produce pé báwo ló ṣe nítumọ̀ sí nítorí èmi mo gbà á gbọ́ pé gbogbo àwọn ọ̀dọ́ pátápátá náà nífẹ̀ẹ́ sí music ipa tí music dẹ̀ kó nílùú yìí àwọn tó ń darí wa gan tí mọ̀ ni tó bá pọ́n mọ̀ ni they can through music wọ́n lè pass message tó yẹ pé àwọn ọmọ ẹ̀gán wọn lè gbọ́ wàásù yẹn ní church ọlọ́run á máa fún wa ṣe ọlọ́run sì ní kọ ìjà ìmọ̀ṣe sí wa fún gbogbo ẹ̀yin aráalé tí ẹ̀ ń bá wa pàdé lórí ètò wa ètò yín Àríyá Fàdákà ẹni tí a gbé wá sórí ètò lénìí amójú ẹ̀rọ ni wọ́n producer ni wọ́n actor ni wọ́n at the same time script writer ni wọ́n ọlọ́run fi gbogbo àwọn nǹkan wọ̀nyí ó fi rọ̀ wọ́n lọ́rùn títí dé àwọn táwa gan lè dárúkọ tó bá jẹ́ pé àwọn èèyàn wò pé máa ta gbọ́ ọ̀rọ̀ pa ẹ̀ máa ta rí mo máa fẹ́ kọ́ mọ̀ mi kó learn láti ara ẹ̀
nọ́mbà wo náà lè pe S-Bless sí? wọ́n lè pè mí sórí 080. ẹ sọ̀rọ̀ sókè o. 080 23 53 54 32. ẹ bá pè é lẹ́ẹ̀kan sí. 080 23 53 54 32. tó bá jẹ́ pé àwọn social handles ní wọ́n ti fẹ́ bá yín pàdé bí Instagram, Facebook, ṣé ẹ lè sáré pè fún wa láàrin ìṣẹ́jú àríyá? mo lè pé Instagram mi tẹ bá ti lọ síbẹ̀ ẹ lè tẹ ẹlẹ́yinjú ẹgẹ́ bàbá àbèjì, ẹlẹ́yinjú ẹgẹ́ bàbá àbèjì, tàbí kẹ lọ kẹ táìpù S-Bless, S for Ṣọlá, B for Bọ́lá, L for Lion, A for Apple, R for Rice, E for Egg. S-Bless. S-B-L-A-R-E-1 wá fi 1 sí ìyẹn fún Instagram yẹn, but tí ẹ pé ẹ fẹ́ lọ fún Twitter náà ìyẹn ó máa jẹ́ S-Bless, S-B-L-A-R-E-1 ṣáà máa fi 1 sí òṣèré ni, and then Facebook náà abe S-Bless abe ètò fi AWB-EY abe àti S-Bless síwájú ẹ máa rí níbẹ̀. ọ̀dà ẹ ṣe àdúpẹ́ pé òkun a mọ̀ pé ẹ nífẹ̀ẹ́ yìí ṣe àwámọ̀ nínú iléeṣẹ́ wa nítorí àwa nílò yín, ẹ̀yin náà sì ẹ nílò wa. Ká máa fi èyí dúpẹ́, ká máa dúpẹ́ pé òkun lọ́wọ́ ọ̀gá mi pàtàkì, ọ̀gá mi tó wá di amójú ẹ̀rọ mi lónìí, SOJ Pulaski. ẹ ṣé ẹ̀kọ́ ọmọ ènìyàn ṣe. A tún dúpẹ́ lọ́wọ́ aláṣẹ àti olùdarí iléeṣẹ́ Fàdákà FM Radio Nigeria, Bámi Kẹ́hìndé Ọlájídé. ẹ ṣeun, àdúpẹ́ pẹ́ òkun, àti gbogbo àwọn tí ó jẹ́ kí ètò yìí kó ṣeé ṣe, gbogbo yín pátápátá là ń dúpẹ́ lọ́wọ́ rẹ̀. Fún ẹ̀yin tí ẹ fẹ́ pè wá, ẹ má pè wá nítorí kò sí àkókò fún wa láti gbé pè, ṣùgbọ́n ẹ lè pè wá lẹ́yìn ètò àbí kẹ́ ẹ fi àtẹ̀jíṣẹ́ yín ránṣẹ́ sórí 0703 109 2994 lẹ́ẹ̀kan sí 0703 109 2994. Bẹ́ẹ̀ bá fẹ́ ṣe sponsors àbí further placement lórí ètò Àríyá Fàdákà, ẹ bá a pàdé, a fi tiwa, a fi gbé tiyín lárugẹ. Ẹ sì mọ̀ pé rere ni Olúwa, ó dá mi lójú pé ẹ ò ní kábàámọ̀. Ká máa fi yìí ṣe lọ, àwa dáhùn máa wá, ẹ̀yin láwọn máa wá, láwọn máa bá, same time same station, Àríyá Fàdákà. A ó bá a pàdé ní ọ̀sẹ̀ tó ń bọ̀. Ojúkọ̀ Àdámiláre Olúfẹ́mi Àkànjí dárí fótó yín is logging out. Ẹ ṣé àdúpẹ́, thanks for joining us. Yes, so Fàdákà náà ni. Live Fàdákà. ẹ máa gbẹ́ máa wò nice station man. ó wà Lagos Nigeria yẹ understand ẹ máa gbọ́ owó kéré lójú ó àwọn olórin ń wá àwa táwa bẹ àwa náà ń wá ẹ wò sí wàhálà ó ta lẹ́nu ó ga gbogbo ọjọ́ ayé àfi orí wa. bẹ́ẹ̀ni mo ti bẹ́ẹ̀ mo ti bẹ́ẹ̀. Fàdákà ẹ̀fọ́ ẹ̀ rẹ̀ ibẹ̀ lára fi ń dùn.